A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tá a tún mú wá yìí, èyí tó yẹ kẹ́ ẹ gbọ́, tó yẹ kẹ́ ẹ mọ̀ lágbo amúlùúdùn orílẹ̀-èdè Nàìjíríà ní pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Kí ló lọ, kí ló ṣẹlẹ̀, kí la tún gbọ́ lópin ọ̀sẹ̀ tó kọjá? Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti bí ìròyìn ṣe gbé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa kan, ìyẹn Punch newspaper, ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún gbajúmọ̀ òṣèré orí ìtàgé tó tún jẹ́ adẹ́rìn-pòṣónú, ìyẹn comedy skit maker, orúkọ rẹ̀ jẹ́ Kamo NEPA BOY. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá NEPA BOY, tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, wọ́n bi léèrè wípé kí ni àwọn ènìyàn ń sọ lórí bí ó ṣe ń béèrè ìrànwọ́ owó ọkọ̀ àtilé fún àwọn àgbààgbà òṣèré orí ìtàgé, òṣèré sinimá kọ̀ọ̀kan. Wọ́n tún bi léèrè wípé kí ni Kamo rí gan, kí ni Kamo gbà lérò tó fi wá jẹ́ pé títọrọ owó ló ń tọrọ owó, títọrọ mọ́tò ló ń tọrọ mọ́tò, bíbẹ̀bẹ̀ fúnlé ló ń bẹ̀bẹ̀ fúnlé lọ́dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ fún àwọn àgbà òṣèré kọ̀ọ̀kan. Kamo ó dáhùn oníròyìn lóhùn, ó ní èròǹgbà òun tóun fi gbé ìgbésẹ̀ yìí ó ní pé òun rí pé àwọn àgbààgbà òṣèré yìí ó ní wọ́n ti jìṣẹ́ jìyà lórí kí eré orí ìtàgé, eré sinimá agbamúlùúdùn pé kó lè dọbẹ̀, kó lè dóúnjẹ táwọn ń jẹ lénìí. Ó ní òun wá rí pé kò burú, kò bàjẹ́ tí àwọn bá lè máa ṣèrànwọ́ fún àwọn àgbààgbà òṣèré yìí kí ayé wọn tún lè bẹ́ súẹ́, ó tún lè lówúra sí i. Ó láwọn ìdí rèé tí òun fi wò yí pé òun ó kú jáde kóun ó lọ mọ báwọn àgbààgbà òṣèré yìí. Wọ́n á tẹ̀síwájú, wọ́n tún bi léèrè wípé kí wá làwọn èèyàn ń sọ, kí làwọn èèyàn ń wí lórí àwọn ìgbésẹ̀ tí Kamo tó ń gbé yìí. Ó ní bọ́kàn tiẹ̀ jẹ́ pé ará wọn kan tí wọ́n ń bẹnu àtẹ́ lò ó, tí wọ́n sọ̀sọ́kúsọ wípé ohun tóun ń ṣe ọ̀dà, wípé kódà bóun ṣe ń tọrọ owó, bóun ṣe ń tọrọ mọ́tò, bóun ṣe ń tọrọ owó ilé fún àwọn àgbààgbà òṣèré yìí, wípé kódà. Ó ní síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ òun àtàwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àwọn àgbà òṣèré yìí, ó ní wọ́n tó ń ṣe ìwúrí fún òun, tí wọ́n ń pe òun pé kóun ó tẹ̀síwájú, kóun ó mọ́ káàárẹ̀ láti máa ṣe nǹkan tí òun ṣe yìí. Ó lóun ti kọ́kọ́ pinnu nígbà kan pé òun ó jáwọ́, pé òun ó dá dúró, pé òun ò ní ṣe mọ́. Ó ní ṣùgbọ́n ìgbà tí pè pọ̀, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pè wípé kí ló dé, àárín yín kẹ́ ẹ ṣe nǹkan báyìí mọ́, àárín yín kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe báyìí mọ́, tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ wípé kóun ó tẹ̀síwájú. Ó ní lòun fi wá wò wípé àjẹ́ wípé ìtàwọn èèyàn ń fẹ́, táwọn olólùfẹ́ àwọn àgbààgbà òṣèré yìí tí wọ́n ń fẹ́ ò ní nǹkan tóun ṣe yìí. Ó ní kódà, ó ní wọ́n ti ń béèrè pé ta ni òun tún fẹ́ gbé wá, ta ni òun tún fẹ́ béèrè ìrànlọ́wọ́ owó ọkọ̀ ilé fún nínú àwọn àgbààgbà òṣèré yìí tí wọ́n ti dàgbà, tí wọ́n ti darúgbó. Ó nídìí rèé o tóun fi pinnu láti máa tẹ̀síwájú lórí ìgbésẹ̀ yìí, gẹ́gẹ́ bí Kamo NEPA BOY gẹ́gẹ́ bó ṣe sọ. Ẹ gbọ́, ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí Kamo NEPA BOY, lórí ọ̀rọ̀ tó sọ yìí àti lórí àwọn nǹkan tó ń ṣe yẹn, bó ṣe ń béèrè ìrànlọ́wọ́ ilé, ìrànlọ́wọ́ owó, ìrànlọ́wọ́ ọkọ̀ fún àwọn àgbààgbà òṣèré tí wọ́n ti dàgbà, tí wọ́n ti jìṣẹ́ jìyà fún eré sinimá lágbo amúlùúdùn. Ṣé yìí sọ́pọ̀ jù ni? Ṣé kò bójúmu ni? Àbí ojú wo lẹ̀yin fi wò ó?
àbí ń tọ́tọ́ gan ni? Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ìwòye tiyín nísàlẹ̀ fídíò yìí láàyè comment. A kà á o, a sì gbé